Congratulations, very dark man. But tó bá yẹ pé irú congratulations yẹn fẹ́ work ni. Ọ̀dọ̀ onírìṣà ló ti máa wá. This is not about jealous. But ó yẹ ká ní ìrònú, kó yẹ ká ronú délẹ̀ dáadáa. Àkọ́kọ́ náà VDM, don't be deceived by Oluwo. He just want to deceive you because of Fulani. But mo rí pé àwọn tó ń bọ́ síta tó ń sọ̀rọ̀ wọn ronú lọ bí tèmi ronú sí o. Bóyá ìrònú tèmi ló yàtọ̀. Ẹ̀yin náà ti mọ̀ pé ọba comedian l'Oluwo. Ẹ dẹ̀ ti mọ̀ pé ọba àwa bloggers ni. Ẹlẹ́ẹ̀kejì ẹ dẹ̀ ti mọ̀ pé Oluwo kì máa fẹ́ kí nǹkan tòrò. Kò dúró síbi tí nǹkan ti lè tòrò, ibi àbòsí ló máa ń dúró sí. Wọ́n fi jẹ atáyéṣe ilẹ̀ Yorùbá land. Ẹni tó fi jẹ atáyéṣe ilẹ̀ Yorùbá land. Táwọn lọ́ba gidi bá ń ṣèpàdé, ṣó lè wá rí wọn ṣá. Olúwo. Bàbá wa Abdulrasheed Olúìwò akíyín kú oyè tuntun. Eléyìí tẹ́ fi dá very dark man lọ́lá. Oyè atáyéṣe gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Àbí ká pè gbọ́ kódà gan atáyéṣe gbogbo Nàìjíríà ló yẹ ká pè. Bó tiẹ̀ jẹ́ pé mo rí tí arábìnrin kan ṣe fọ́nrán kan. Arábìnrin yìí dẹ̀ ń claim pé ọmọ Yorùbá àtàtà lòun. Ó wá gbé fọ́tò bàbá wa Olúwo very dark man. Ó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí bàbá Olúwo. Àkọ́kọ́ tèmi fẹ́ béèrè lọ́wọ́ arábìnrin torí pé ó ń sọ nínú ọ̀rọ̀ yìí pé òun àti ìyàwó bàbá wa Olúìwò tí wọ́n jẹ́ first wife wọn pọ́n wọ́n jọ wà. Ṣé ìjà ìyàwó bàbá wa Olúwo first wife wọn ṣóun ló ń gbè ni? Torí ó sọ nínú ọ̀rọ̀ pé wọ́n ti fi first wife wọn ti sọ ìyàwó wọn nù. Bóyá ìjà yẹn ló wá ń gbè àmọ́. Because nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ohun tẹ́yin náà ṣe mọ̀ ní pé a gbọ́dọ̀ máa respect àwọn bàbá wa, àwọn ọba wa. Disrespect yìí ti pọ̀jù fún Olúwo láti ẹnu ẹ̀. Tó bá jẹ́ lóòótọ́ ọmọ Yorùbá àtàtà ni ẹ́. Ìwọ nìkan kọ́ náà. Ṣé bàbá wo Olúwo ṣé wọ́n toast ẹ rí ni? Ṣé wọ́n fẹ́ ẹ rí ni? A fẹ́ kó jẹ́ káyé ó mọ̀. Because a mọ ìdí. Wàá kọ̀ jáde, wàá máa bú bàbá wo Olúwo. Wàá máa sọ̀rọ̀ sí wọn ṣàkàṣàkà. O ò tiẹ̀ ní fún wọn ní respect gẹ́gẹ́ bí ọba. Ṣé wọn kì í ga nínú ìran yín ni? Because kò sí ẹni tó máa rìn torí òní mi. Tó bá sọ pé òun gbèjà bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àgbà. Àmọ́ kí ni tiẹ̀ pẹ̀lú kó máa gbèjà ọba méjì? Bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ wọn ò ní ẹ́fà rí bàbá wo Olúwo kán má kíra wọn, kán má sọ̀rọ̀. Ẹ jẹ́ ká máa fúnra wa lọ́wọ́ díẹ̀díẹ̀ nílẹ̀ Yorùbá. Wàá kọ̀ sẹ́nu ṣàkàṣàkàṣàkà, wàá máa sọ̀rọ̀ sí odindi orí adé. Tí wọn náà dẹ̀ bímọ tó fẹ́ kọ́mọ ẹ ó ga lọ́la. Tí bàbá Olúwo bá sọ pé wọ́n fi very dark man, àwọn fi jẹ atáyéṣe gbogbo ilẹ̀ Yorùbá, ṣó túmọ̀ sí pé kó wá jáde kó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn ni? Gbogbo Yorùbá, gbogbo wa náà la mọ̀ pé kò sẹ́ni tí ò lè, kò sọ́ba kan tí ò lè sọ pé òun fi èèyàn kan jẹ gbogbo kinní kan, kò túmọ̀ sí nǹkan kan. Kí ni ohun tó ní í ṣe nínú ilẹ̀ Yorùbá? Ó dáa, nígbà tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tọ́nà wọ́n fi èèyàn kan jẹ ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Oòduà. Tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ dé, ọ̀nà náà tún fi ọmọ president wa jẹ ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Yorùbá. Ẹ jọ̀ọ́, ṣé bí gbogbo àwọn méjèèjì dẹ̀ ń claim right wọn? Tó bá dọ̀la náà bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ọ̀nà lè sọ pé àwọn fẹ́fẹ́ lòmíì náà jẹ atáyéṣe gbogbo ilẹ̀ Yorùbá. Kò túmọ̀ sí nǹkan kan náà. Kí ló ní í ṣe pẹ̀lú ìgbésí ayé wa? So tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa fi respect ló bá jẹ́ lóòótọ́ o. Àṣàlẹ̀ Yorùbá là ń gbé jáde. Àṣà tó bá jẹ́ àṣàlẹ̀ Yorùbá la fẹ́ máa gbé jáde torí eléyìí ò sí nínú àṣàlẹ̀ Yorùbá mọ́.
tó bá máa sọ mufti Ìwó kinní kan kò máa sọ̀rọ̀ sí àwọn àgbàlagbà gbogbo wọn tí wọ́n ń kí yín tí wọ́n hèlì tí wọ́n sọ pé ohun tẹ́ ẹ̀ ń ṣe dà yìí tí wọ́n ní àkáre ọmọ wọ́n ń ba tiyín jẹ́ ni gbogbo wọn tí wọ́n ń kí yín pé àwọn tó ṣe yẹn dá àwọn tó sọ yẹn dá wọ́n ń ba tiyín jẹ́ ni àkọ́kọ́ orí adé ò ṣe é sọ̀rọ̀ sí nílẹ̀ Yorùbá ẹni tó bá jẹ́ aláṣà tó fẹ́ gbé àṣà ilẹ̀ Yorùbá ga tó fẹ́ tẹ̀lé àṣà ilẹ̀ Yorùbá a gbọ́dọ̀ ṣẹnu jágajàga sọ̀rọ̀ sí ẹni tó bá já sí orí adé kákọ̀ máa sọ̀rọ̀ anyhow sórí adé kábèlè tàsé ìyẹn fàárí ẹ kó rẹ̀spẹ́tì bàbá Olúwo rí ṣé wọ́n tóòsì ẹ rí ni tó bá wá jẹ́ pé ìyàwó wọn ni wọ́n ń fún ẹ ní information because nínú ọ̀rọ̀ tó ti sọ yìí ó ti jẹ́ ká mọ̀ pé bóyá òun gbèjà ìyàwó wọn ni ṣé wọ́n bẹ̀ ń ṣẹ́ because eléyìí òun ṣàṣàlẹ̀ Yorùbá mọ́ àkọ́kọ́ ìmúra rẹ kò jọ ìmúra lẹ̀ Yorùbá tí o bá ń claim pé ọmọ Èkìtì ni ẹ ọmọ Yorùbá ni ẹ ìmúra tó ń mú yìí ò jọ ọmọ ilẹ̀ Yorùbá kò jọ ọmọ ilẹ̀ adúláwọ̀ ní ìráṣọ tó jẹ mọ́ aṣọ ọmọ adúláwọ̀ lára ẹ rí ṣerú ẹ ló máa wá bú ẹni tó ń gbàṣà ilẹ̀ Yorùbá ga tí wọ́n bá sọ wípé àwọn challenge Ẹlẹ́bùbọn àwọn challenge kinní kan pé kò sí tó ń jẹ́ Ògùn does that mean anything n tó wù wọ́n lọ́sọ̀ náà ọba ni wọ́n náà àbí ṣọba kọ́ ni wọ́n ni ṣé Olúwo Ọọ̀ni of Ifẹ̀ ṣọ́ máa rí wọn máa sọ pé kì í ṣọba ṣọ́ máa sọ pé kì í ṣọba ni wọ́n máa kí wọn tẹ̀rín tọ̀yàyà ni ìwọ tó ń bú wọn lónìí tó ń bú wọn lónìí ṣó o lè kú gírí kó lọ bá wọn lọ́la àbí tó bá sọ pé bóyá o lè nídìí ìrànlọ́wọ́ bàbá yìí lọ́la tó àwọn ọmọ ẹ bá nídìí ìrànlọ́wọ́ wọn ńkọ́ tó bá wò pé kì í ṣe territory ẹ ni wọ́n ti ní bàbá yìí jọba sí tọ́wọn ọmọ ẹ bá lọ school ní territory wọn ńkọ́ ẹ jẹ́ ká máa ṣe làákàyè náà ilẹ̀ Yorùbá Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ilẹ̀ Yorùbá ọmọ adúláwọ̀ ni wá ẹ jẹ́ ká máa hùwà bí ọmọ adúláwọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pe ráìdó ní aláṣìṣe lórí social media yìí ẹ lọ wo àwọn tó já oníṣẹ̀ṣe gidi bí àwọn bàbá wa Ẹlẹ́bùbọn gbogbo àwọn sẹ́ẹ̀tì wọn yẹn ẹ ní rí wọn kàn tẹnu àbùkù bá orí adé kankan àbí kàn tẹnu àbùkù bá ẹni ẹ̀sìn ẹ̀yin yìí náà lẹ dé tẹ bẹ̀rẹ̀ sí ní ṣe kọ́tọ̀kọ́tọ̀ lórí social media nítorí àtijẹ nítorí views nítorí followers very dark man atáyéṣe ilẹ̀ Yorùbá ó ní bàbá Olúwo sọ pé wọ́n fi jẹ kó kányàn tó bá wèmí náà lọ́la mo lè ní mo ti di atáyéṣe ilẹ̀ Yorùbá kò kọ́ anybody ohun tó bá wẹ lẹ́nu ló lè fẹnu ẹ̀ sọ ohun tó wù bàbá Olúwo ni wọ́n fi very dark man jẹ yẹn tá a bá ní káàbí dídá tèmi atáyéṣe gbogbo ilẹ̀ Nàìjíríà la máa fi ṣe because tẹ bá wo ihun tí bọ̀bọ̀ yìí ń ṣe ẹ rí i pé gọ́ọ̀mẹ̀ntì gan bẹ̀rù bọ̀bọ̀ yìí lọ́tọ̀ gọ́ọ̀mẹ̀ntì federal gọ́ọ̀mẹ̀ntì gan bẹ̀rù ẹ̀ lọ́tọ̀ tá bá wá rí wù yẹn tó wá sí odindi ilẹ̀ Yorùbá tó wá sáàfin bàbá Olúwo ó yẹ kẹ́ ẹ mọ̀ pé bàbá Olúwo yìí very important person ni ẹ wá ń ṣẹnu ṣánkanṣánkan sọ̀rọ̀ sólúwo ẹ dẹ̀ wá sọ ẹni yẹn di bẹ́ẹ̀ pé kì í ṣọba tó ti bẹ́ẹ̀ ṣe ń bó ṣì ń ga kí ni achievement ẹ látijọ́ tó ti ń bú bàbá yìí kí ni sọ mú achievement kan tó ti rí gbà rí níjọ́ tí bàbá ọba yìí tó ti ń bú bàbá ọba Abdulrasheed Olúwo yìí níjọ́ tó ti ń bú wọn achievement wo ló ní onígbó ni oníkiní kan ni so ẹ má ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ má jà máa tàbùkù àwọn ọba wa nílẹ̀ Yorùbá bàbá wa Olúwo bàbá wa Abdulrasheed Olúwo bàbá dáadáa ni wọ́n nílẹ̀ Yorùbá tí gbogbo ọba náà dẹ̀ mọ̀ gbogbo ọba ilẹ̀ Yorùbá mọ̀ because ó ń bọ́ àwọn okùn ẹrú kọ̀ọ̀kan lọ́rùn àwọn ọba kankan táwọn ọba kankan náà tójú wọn là pé òótọ́ dẹ̀ ni òótọ́ Olúwo yìí sọ òótọ́ ni òótọ́ sọ ẹ̀yin ọmọ kéékèèké tẹ́ ẹ̀ ní nǹkan kan kọ́ tẹ́ ẹ̀ ní any achievement tí kò sí any achievement ẹ wá máa wá bú ọmọ ọba wa ńlẹ̀ Yorùbá ẹ máa sọ̀rọ̀ sí wọn torí àtijẹ lórí social media bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ọba wa ni wọ́n bàbá wa Olúwo ọba wa ni wọ́n bàbá wa Olúbàdàn ọba wa ni wọ́n bàbá wa Láàfin Ọ̀yọ́ ọba wa ni wọ́n bàbá wa lílùú Ògbómọ̀ṣọ́ ọba wa ni wọ́n bàbá wa ní Aké bàbá wa the paramount ruler ọba wa ní gbogbo wọn ẹ má jà tẹnu àbùkù bá wọn tẹ́ ẹ bá rọ́rọ̀ sọ ẹ wá nǹkan míì sọ lórí social media
ọmọdé ara ẹ nìyẹn. tó bá wò pé kò sí téèyàn kan lè ṣe fún ọ lè ṣe nǹkan fún ẹ lóòótọ́ ohun tó máa bí ẹ léèrè lọ́la ńkọ́. bàbá wa Olúwo ẹ má bínú nítorí tọlọ́run bàbá àlùbáríkà Ọlọ́run níjó bàjẹ́ fún yín olóríire níyìn o orí yín ló kún o tá à ń bá yín fa o ẹ má bínú. Hey dark man, I personally I give you the atayese of Nigeria, of the universe. That's what I give you because ilẹ̀ Yorùbá nìkan ò tó fún ẹ láti fún ẹ ní atayese ilẹ̀ Yorùbá kákó fún ẹ ní atayese gbogbo Nàìjíríà. ẹni tí ó bá bínú kú kó bínú kú. bàbá Olúwo ti fi jẹ atayese ilẹ̀ Yorùbá o bó bá kú ló kú bó bá rùn ló rùn. bàbá wa Olúwo wọ́n ti fi very dark man jẹ atayese gbogbo ilẹ̀ Yorùbá. ẹni atayese tó bá ṣẹ̀ṣẹ̀ jẹ wọ́n kọ́pì Olúwo ni Ọlọ́run níjó bàjẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa. bàbá Olúwo kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ṣẹ́rí ẹ má dá gbogbo ọ̀wọ́ ọmọ rọ́dọ̀rọ̀dọ̀ ìlú ọkọ̀ fẹ́ fi yín relevant ni wọ́n fi yín jẹun ni Ọlọ́run níjó bàjẹ́ fún yín lágbára Ọlọ́run.